Allah ló fi ń ṣe nǹkan míì mọ́ òun nìyẹn. Kí ni ìdájọ́? Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹni náà fíó kórí yẹn bọ́lẹ̀ kúrò lọ́rùn ẹ̀. Òun fẹ́ mú ẹ̀jẹ̀ Hanging yẹn. onto curtain of the Kaaba in Ibi tí Mecca. ẹ wo lára ìtàn sọ fún ẹ̀yin bàbá àgbà yín ìyá ẹ sọ fún àwọn ọmọ yín tó bá ti wá ń lo ṣẹ̀ríà wá lọ sí Mecca wá mú fóònù ẹ̀ ó fẹ́ lo Snapchat. Yeah, I mean Mecca, this is Kaaba. Wá lọ di aṣọ yẹn mú báyìí. Wá ń ṣe ẹnu ẹ̀ ọ̀nà sọ̀kan báyìí. Oh, my friend, my people, yeah, I mean Kaaba, this is Kaaba. Wá ń ṣe fóònù ẹ̀ báyìí. Ó dẹ̀ ti di aṣọ yẹn mú. Kí ni ìdájọ́ tá láàánú kan ṣe? Death by beheading. Ọlọ́run má jẹ́ ọlọ́ Mẹ́kà dáhùn. Wọ́n tó fi ìlú ẹ̀lẹ́ tó lọ nínú Allah ní kí wọ́n bẹ́ orí ẹ̀. Ó lóun fẹ́ mú ẹ̀jẹ̀. So ẹ̀yin èèyàn wa ṣáwọn nǹkan tẹ́ fẹ́ kan gbé wá sí ilẹ̀ Yorùbá Ẹ fi ìsìláàmù lẹ̀ lọ́rùn ìsìláàmù ẹgbẹ́ òkùnkùn tó tó láyè yìí ò sí o. Ìpànìyàn tàjẹ̀sílẹ̀ orí burúkú ni o. ẹ ṣe gbogbo ilé ẹjọ Islam ẹjá is àwọn power olórí tap burúkú. ẹ má bínú ẹjá power tap ẹjá reshare repost I mean ẹjọ add ẹ sí story yín so we have 7 minutes left ẹjọ àwọn èèyàn kan fi nǹkan kan sí comment section let's go to something's DM tell him to come no please ẹjọ ẹ má fi irú comment bẹ́ẹ̀ yẹn lẹ̀ sí comment section wa ẹjọ we don't appreciate it you don't need to go to anybody's DM ẹni tó call for challenge tó bá bí wọn dá tó bá ní balls tí chest wọn bá carry ẹ wọn á turn up she understand we don't need to go to anybody's DM so right now we are currently on 729 shares we have 1,004 people so ẹ raise it to 1,000 guys ẹ bá wa share ẹ bá wa repost èmi nísìn tẹ bá press arrow yẹn tẹ bá rí nísàlẹ̀ ó ní pé add to story ó dàbí star ó dàbí ra mo ti add ẹ sí story mi ní ìsìn bá ṣe ń sọ̀rọ̀ mo ti add ẹ sí story mi anybody tó bá enter story mi ó máa bring wọn straight into the live so click ibi share button yẹn wá click bottom ó dàbí star add to story okay ẹ ṣé thank you gbogbo lé ètò láyé ẹ lè gbóhùn sókè ṣe fẹ́ sọ̀rọ̀ I'm a Muslim slide ẹ lè request tó bá jẹ́ Muslim ní yín a ṣì ní bí 5 minutes. Assalamu alaikum. Assalamu alaikum báwo ṣé àwọn ọmọ Lárúbáwá ló wà níbí yẹn? Ok tí mo fẹ́ sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn Muslim ti wá bíbí wọ́n ń pè yín pé kẹ́yìn náà wá ẹ̀ ń sá tí nǹkan tẹ́ bá gbé lọ́wọ́ bá dá yín lójú ẹ̀ẹ́dẹ́ máa sá náà. Ọba ò kí ń kúrò láàfin slide tó bá farabalẹ̀ slide. Entertain ẹni tó bá sọ̀rọ̀ wọn nígbà tí ẹ máa drop ẹ ní láti. Ọ̀rọ̀ gidi tó fẹ́ sọ. Ẹ̀yin ẹ máa ké ẹ̀ tí mọ mẹ̀mẹ̀. Ẹgbẹ́ mùsùlùmí tó mọ nǹkan tó ń ṣe ẹgbẹ́ sókè. Ṣẹ̀ríà ni wọ́n ti gbé kalẹ̀ lẹ́yìn òfin látọwọ́ Allah àti Muhammadu. Ṣé wá rí nínú òfin yìí ń lọ about 33 òfin gbogbo ẹ̀ pátá mùjẹmùjẹ ni. Torí pé òfin kan báyìí wọ́n wá kọ Quran word fast word àdìsí báyìí wọ́n fi tì ń dì tí ń já sí wípé òfin táwọn mú wá yìí o táwọn mú dájọ́ rẹ̀ wá yìí Kùránì báyìí ló sọ báyìí níbẹ̀ àdìsí tó jẹ́ àdìsí ọ̀rọ̀ Muhammadu náà sọ báyìí níbẹ̀ ìdájọ́ rẹ̀ nù. Ilẹ̀ Yorùbá kọ́ ni wọ́n ti ṣòfin yìí o àmọ́ túmọ̀ rẹ̀ ò dá nílẹ̀ Yorùbá ìnáníkẹ́ wá dìfẹ́ǹdì ẹ̀yin àáfà ìmáàmù gbogbo ìlú ẹjájọ wò ó òfin rẹ̀ ó ṣe ms tó dé ẹ jẹ́ ká máa freestyle bí Muhammadu ṣe bókù súnmọ́ pé kínní yẹn ó máa ń jọ wọn kan kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ máa gbé jáde pé níbi o kò bókù sùn o nǹkan tó kọ yẹ̀yìn ẹ̀ lágbọ̀ọ́yé o káàdẹ́jọ́ wò ó kò ń ṣe pé kàn máa fẹnu sọ bí ń parọ́ pé Muhammadu bókù sùn ń parọ́ pálùjọ́nù bá sùn ìwọ gbé tiẹ̀ jáde káwá kà pé ìta gbé jáde àti tí wọ́n gbé jáde ṣé bẹ́ẹ̀ ló ṣe rí báwo ló ṣe rí. so àwọn yẹn bọ̀ wá kámábẹ́tò lọ. Exactly so tí wọn bá wá ẹ wá challenge èèyàn so ẹ̀yin lẹ máa wá sí bíbá tẹ́ bá lè wá because ms baba tẹ́ bá rántí live tá a ṣe ní a few years ago yẹn 2 years ago àbí nǹkan kan yẹn tó mute tó block most people could not access the live no
tẹ́yìn bá wá síbí bá àwọn ò ní ṣe yẹn, nobody dey mute, nobody will block anybody. Ẹ ṣe pé yín, people go respond to you, that's it. So narrated by Ibn Abbas. Ibn Abbas ń ṣàlàyé pé I, Muhammad, Muhammadu òjíṣẹ́ Allah put on her my shirt so that she may wear the clothes of paradise. Muhammadu sì bọ́ṣọ rẹ̀ ó sì wọ̀ fún òkú Fatima pé á lè wọ̀ gẹ́gẹ́ bí aṣọ àlùjọ́nà. And I slept with her in her coffin. Muhammadu dẹ̀ lóhun kò bá sùn fún nínú ìsà òkú. So that I may lessen the pressure of the grave. Wọ́n á lè bá dẹ ìyà inú ìsà òkú. She was the best of Allah's creature to me after Abu Talib. Wọ́n ní lẹ́yìn Abu Talib nínú wọn tá láàdá Fatima yẹn ló tún dájú. The Prophet was referring to Fatima, the mother of Ali. Fatima Muhammadu ń sọ nípa Fatima tó jẹ́ ìyá Ali. Demetrius explains. Wọ́n fi àfikún pẹ̀lú àlàyé pé the Arabic word used here for slept is istajat. Èdè Lárúbáwá láti ṣe pàpàṣù pé ìbálòpọ̀ fún obìnrin ní istaja. And it literally means to lay down with her. Ó túmọ̀ sí pé Muhammadu ó fa ìtọ̀ sí abẹ́ òkú yẹn ó wá ń kó bá sùn fún ní pàpàṣù pé. It's often used to mean to lay down to have sex. Ó túmọ̀ sí pé Muhammadu ó fa orí Ìlọrin sí abẹ́ òkú yìí ó wá ń kó bá sùn fún. Muhammad is understood as saying that because he had slept with her, she's become like a wife to him. Muhammadu ní bóun ṣe di kó ìbásùn fún òkú yìí ó ti di ìyàwó fún òun nìyẹn. And she'll be considered like the mother of the believers. Ó ló ti di ìyá àwọn Muslim. This will supposedly prevent her from being tormented in the grave. Wọ́n ní eléyìí ló máa bá yọ nínú ìyà tó máa fi ń jẹ wọ́n nínú ìsà òkú yẹn. Since Muslims believe that as people wait for the judgment, they will be tormented in the grave. Nígbà tó àwọn Muslim ti nígbàgbọ́ pé tó bá wà nínú ìsà òkú, wọ́n máa ń fi ìyà jẹ wọ́n. Reduce the pressure here means that the torment won't be as much because she is now the mother of believers. Láti bá dẹ ìyà nínú ìsà òkú, bí wọ́n ṣe bá sùn yẹn, wọ́n á bá dẹ torí ìyà yẹn wà nípò ó ti di ìyá àwọn Muslim. Mashallah. So ìwọ tó bá ní Muhammadu kò bókú sùn wọ́n parọ́ mọ́ Muhammadu ni ìwọ gbé àdìsí jáde kó dẹ̀ kà látọ̀dọ̀ ẹ̀. Ṣé àwọn àlùjọ̀nnú wọ́n bá Muhammadu sùn látẹ̀yìn ìwọ gbé jáde látọ̀dọ̀ ẹ̀. Ṣé àwọn mọ̀lẹ́bí Muhammadu ṣé wọ́n bá Muhammadu sùn gbé jáde látọ̀dọ̀ ẹ̀. Ṣé Muhammadu gbé okó ọmọ ẹ̀ sẹ́nu gbé jáde látọ̀dọ̀ ẹ̀. Ṣé Muhammadu bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn àbí kò bá gbé jáde látọ̀dọ̀ ẹ̀. Gbogbo nǹkan tá ní Muhammadu ṣe ìwọ ní kò rí bẹ́ẹ̀ kó dẹ̀ gbé jáde kò ń ṣe kàkan má ṣe ẹ̀rí là ń lò ẹ̀rí lásán mẹ́rin jáde. Okay, so ẹ ṣe clearly a rí wípé lóòótọ́ wọ́n bòkú sùn bẹ́ẹ̀ yẹn. So I mean kò sí tẹ́ bá rí all type of philia ó wà nínú Islam. A ní nǹkan tó ń pè ní pedophilia ó wà nínú Islam ibi tá gbàlagbà lẹ. A ní this person Tunde mute now. A ní necrophilia nínú Islam ní pé ẹ lè bá òkú sùn. Irú ọ̀dà philia wo la ní nínú Islam gbogbo ilé ẹ lọ research ẹ lọ check ẹ. So gbogbo atrocities tó wà lágbàáyé gbogbo àwọn ìwàkíwà but tẹ́ bá wo nínú Quran Allah ní pé nǹkan lè dá fún yín kẹ́ má like Islam gbogbo nǹkan lè má dá fún yín kẹ́ dẹ̀ like Allah nìkan ló mọ̀. Okay, shake your hands. Shake your hands. From the information tó ń dọ́dọ̀ mi sìn, so guy yẹn sọ wípé wọ́n ti pe òun láti Abuja, wọ́n ti pe òun láti Sokoto wípé ibi debate yẹn kóun má lọ. So meaning that òun ò lè wá wọ́n ti pe òun ṣe gbọ́ báyìí. Wow. Wọ́n ti jápa. So àwọn ti Sokoto ló darí ọmọ ẹrú yẹn dáadáa. A ti sọ fún wọn pé tó bá bàbá wọn Ìmọ̀ọ́nì Ẹlẹ́hà tó bá gbé wá bí ó máa jẹ gbà. Sharafuddin tó bá wá bí ó máa jẹ gbà. Èèyàn kan tó jó lórí wọn mọ̀ yìí tún sọ lẹ́yìn Mudiru Morikas àti Ustaz Jamiu.
àwa ti yan àwọn méjì yẹn gbogbo àwọn tó kù olódo ni wọ́n mọ kankan Yeah, orí but wọn MS bàbá wọn ò dọ̀tá ṣe débi sọ pé fún yín, wọn ò ṣe sọ fún yín tẹ́lẹ̀, wọ́n ṣe wá sọ fún wa at 11 o'clock. 11 on the wọn dot yẹ kẹ́ ti mọ̀ ṣe pé wá sọ fún wọn wa. ò lè wá tẹ́lẹ̀ aláwọ̀ yẹ kẹ́ ti mọ̀ náà ó ṣí léyà lọ́jọ́ yẹn ó ṣí léyà. ẹ lè bá Imam Aliyu sọ̀rọ̀ so I've said it many times. ms kò sẹ́yìn wánú. Ìmáàmù kan wà níbí so ẹ̀yin èèyàn wa tó bá yẹ pé rọ́là ń pa get tó bá yẹ pé ṣe là ń deceive àwọn èèyàn this thing is very easy now. mo sọ mo ní kò sí àáfàá tó fẹ́ wá síbí ìdá kò sọ pé nǹkan tá à ń sọ pé irọ́ ni ká jẹ́ expose ẹ kó dẹ̀dẹ̀ ni ẹ̀tẹ́ ká fẹ̀yìn ẹ gbolẹ̀ tàbí kó sọ pé nǹkan tẹ́ ẹ sọ yẹn òótọ́ ni bó ṣe rí nìyẹn. MS bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo fẹ́ sáré screen record, ẹ jọ̀ọ́ ṣe lè sọ information tẹ́ ṣe gbà again, ẹ jọ̀ọ́ in 10 seconds, mo fẹ́ press record, I need this part for my video. Alright. Ẹ ṣe sùúrù. So nǹkan tí information tó reach mi sìn ni pé bá mi reduce kí yẹn. So information tó reach mi sìn ni wípé ẹni tá à ń expect tó sọ pé òun fẹ́ wá bá wa ṣe debate ń bì ní 11 tó ní òun ti gather àwọn evidences òun ní 16 different books láti fi answer gbogbo questions wa. Ó ní wọ́n ti pe òun láti Abuja, wọ́n ti pe òun láti Sokoto, wọ́n ti pe òun láti Zamfara wípé ibi tí ó fẹ́ lọ yẹn o pé kóun má lọ o páwọn tó jẹ́ pé òun yẹn àwọn tó ń bọ́ òun ni so fún ìdí èyí òun ò ní lè wá o ṣẹgẹt ìtumọ̀ ẹ̀ ní pé ó mọ̀ pé wọn náà mọ̀ pé tó bá dé ibí ó máa jẹ gba àṣírí ti tú kò sẹ́ẹ̀rí ń bì ẹ̀rí wo lẹ fẹ́ gbé wá tẹ́ ẹ fẹ́ fi counter àwọn evidences tá à ń mú wá it's very clear tẹ́ ẹ bá sọ pé Islam sọ pé ká máa ṣe jẹ́jẹ́ a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé mùsùlùmí ò tí ì lágbára ń gbà yẹn ni Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a bá wá gbé wá pé Islam ní kán máa pa wọ́n a jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ti lágbára lápá bí iná fi ní kán máa pa wọ́n ìgbà tí Islam ṣẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo àwọn láàrí gbogbo ara ń bára wa ṣe kò sí wàhálà torí pé wọn ò tí pọ̀ wọ́n sì ń tan àwọn èèyàn sínú ẹ̀sìn wọ́n ń parọ́ fáwọn èèyàn àwọn ìyá wa ọmọ àwọn bàbá wa ọmọ wọ́n ń pe Allah fún wọn lọ́lọ́run Ọlọ́run kan náà là ń sìn ọ̀nà tá à ń gbà sí ló yàtọ̀ torí pé wọ́n need population yẹn ń gbà yẹn wọ́n dẹ̀ fẹ́ kó jẹ́ pé àwọn àgbàlagbà àwọn ọmọ kóòtù òjìrì àwọn àgbàlagbà àwọn bàbá wa tó ti dàgbà kí wọ́n lọ kí ó ti ku àwa ọmọ kan ti deceive gbogbo wa so by then àwọn á ti pọ̀ wọ́n ṣe wàá gbé true colour Islam jáde and that is the game plan wọn náà nìyẹn ìdí ní tó fi jẹ́ pé ń sìn tán rí wípé ó dà pa ti pọ̀ àsìkò ti tó ó yá ẹ yẹ ká máa sọ fún wọn ẹni tí ò bá di ṣe Islam ẹ kórìíra ẹ pa wọn ẹ máa jẹ́ kó yé wọn pé Islam nìkan lọ́nà ẹni tí ò bá ṣe Islam inú náà ló máa wọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí parọ́ so ibẹ̀ ni àṣírí ti tú báyìí ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam ẹ lọ kọ́ àwọn èèyàn yín kúrò nínú Islam ẹ lọ kọ́ àwọn ọmọ yín kúrò nílé kéwú ẹ̀sìn àwọn apààyàn ni ẹ̀sìn àwọn ẹni òfò ni ìlú tí Islam bá ti wà wọ́n fẹ́ ba ìlú yẹn jẹ́ ni wọ́n fẹ́ jẹ ìlú yẹn run ni so ẹ̀tàn àwọn Fúlàní fẹ́ take over wọ́n fẹ́ conquer wa ọ̀rá ń ṣe díẹ̀díẹ̀ so ẹ̀sìn Islam ẹ̀sìn burúkú ni mo sọ fún yín pé tó bá yá ẹ lọ kọ́lẹ̀ in few years time wọ́n máa fàṣọyà máa wọn àfààní wọ́n máa lù wọ́n lálùsáré because ẹ jẹ́ kẹ́ ṣẹ̀rí ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni every Muslim you are seeing today they are Fulanis kò sọ́mọ Yorùbá tó fẹ́ máa gbọ́ wa tó máa ṣe remain nínú ẹ̀sìn Islam báwo náà ṣe máa ní kó ṣe ẹ̀sìn kan kó kórìíra àwọn èèyàn kan ẹ dẹ̀ sọ pé Ọlọ́run yẹn ló dá wa Ọlọ́run yẹn wá sọnù wípé òun lọ́ta àwọn ọ̀tá mi àti àwọn ọ̀tá yín ẹ gbọ́dọ̀ kórìíra wọn ẹ mú wọn kẹ́ máa pa wọ́n definitely nǹkan tó ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ìdá ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé èèyàn ló ń sọ̀rọ̀ ní ìwé yẹn ó ń give instruction wípé ẹgbẹ́ tí mo dálẹ̀ yìí o ẹgbẹ́ òkùnkùn ni o àwọn tí ò bá ti wà nínú ẹgbẹ́ òkùnkùn yìí o ẹ máa kórìíra wọn ẹ máa pa wọ́n a fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wọn ó wá ń sọ pé Allah yẹn òun ló ní gbogbo ilẹ̀ ibo Allah ti nílẹ̀ ńlẹ̀ Yorùbá Islam kan ló fi tẹ̀lé Yorùbá dò náà àwọn Arab ló ní Islam the Arabs are the Muslims
so bí kíní yẹn ṣe wà yẹn sìn tí ẹ̀yin bá lọ tí àwọn Fúlàní fẹ́ lo Islam láti capture ilẹ̀ wa kan subjugate wa tán bá ti ṣe yẹn tán bá ti Arabize everybody tán ti Fulanize wa tán Arabize wa àwọn Arab ṣì ń bọ̀ lọ́sùn sì máa wá clear àwọn yẹn náà wọ́n máa ń fi Islam conquer territories ni and there is no way báwo la yẹ fẹ́ ṣe báwo la yẹ fẹ́ ṣe ẹ̀sìn Islam irọ́ ni àwọn tẹ́ẹ̀rí tó jẹ́ mùsùlùmí ẹ̀yin èèyàn wa Fúlàní ni wọ́n no sensible Yorùbá person lè máa bá nínú Islam ní 2026 kí ló ń ṣe ń bẹ̀ so tẹ́ bá ti ń bá wọn sọ̀rọ̀ gan ẹ̀ sí mọ̀ pé yà á Fúlàní person tàbí ẹ̀jẹ̀ kó ti wà diluted tí dájí ẹ bá jẹ́ Yorùbá á jẹ́ pé oyún ọmọ àlè ni mọ́mí ẹ gbé fún dájí ẹ you need to check yourself because o lè máa rí àwọn nǹkan yìí kó má question ẹ̀ báwo náà ṣe máa sọ pé òun lòun ṣẹ̀dá wa o ó dá wa sílẹ̀ Yorùbá o àmọ́ tá a bá fẹ́ bá a sọ̀rọ̀ o tá a bá fẹ́ bọ́ o tá a bá fẹ́ sìn o a ní láti kọrí sí ilẹ̀ Arab a ní láti máa sọ èdè Arab this is common sense ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé something is wrong if you want to worship a God that looks like you worship a God that understands your language kí ló dé tí o lè fi èdè Yorùbá kírun that is to tell you pé Allah kò kí n ṣe tọ̀dọ̀ tiẹ̀ ṣìgìdì ilé Kaaba ní ẹ̀yin tèmi Allah kò kí n ṣe Ọlọ́run Lódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró kí Mr. Selu ẹgbọ́n sókè ṣe kí yasuwa bí wọ́n bá yín sọ̀rọ̀. ẹ̀rọ yìí gangan mo fẹ́ bá sọ̀rọ̀ ss bàbá olówó ọ̀bọ àkànmọ́ ọ̀bọ debate kí n just me ìgbà ó lẹ́ accept the debate. ta ló ń jórúkọ yẹn. ọ̀gá gbogbo ẹ̀yẹn lọ́bọ ni ọ̀gá gbogbo ẹ̀yẹn lọ́bọ. àwọn mùsùlùmí ti ń ké ó máa ṣe shake your hand the funniest thing ni pé wọ́n wá ń lo orúkọ mi wọ́n ń fi picture mi wọ́n dẹ̀ fi ń trend wọ́n fi ń wá views lórí page wọn. ms bàbá kan lọ pretend pé àná ni debate yẹn mo rí post kan pé debate ń ṣẹlẹ̀ lẹ́ni live mo dẹ̀ ní no he didn't say today o wọ́n gbé picture yín sí ni. wọ́n arrange wọ́n wá kàn arrange pé ó yá ms bàbá ń bọ̀ lórí page wa ó ń bọ̀ wá ṣe kíní kan àwọn ọmọ ẹrú àwọn ọmọ àlè àwọn bàbá yín lè máa lọ pè wá kì í ṣèyàn ọmọ kékeré tẹ́ ẹ ti fara gbẹgbà láì mọye ìgbà ojú òun tì yín ni ó yẹ kójú máa tì í ẹ search lórí TikTok yìí ẹ máa rí náà ọ̀dọ̀ arówójọbẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ jẹgbà ọ̀dọ̀ MD ẹ jẹgbà ọjọba Solomon lẹ́yìn ìtọba Solomon dá everybody lẹ̀ ẹ lọ ń sunkún lórí page yìí ni ẹ gbọ́ ẹ wà lórí internet now internet never forget ẹ wá ń wá síbí ẹ wá ń ké ẹ máa bá bọ̀ ẹ máa bọ̀ ẹ máa dìbọn kí gbọ́ rẹ kí lè dẹ́ dìbọn kẹ lẹ́kìnní ẹjẹgba ẹ̀kíní ẹjẹgba dìbọn kẹ kejì ẹjẹgba dìbọn kẹ kẹta ẹjẹgba ẹkẹrin ẹtún jẹgba ẹtún lọ kó èrò wá ẹtún jẹgba torí pé àṣírí irọ́ yín ti tú kí ni ọmọ ẹrú yẹn fẹ́ sọ ọmọ ẹrú táwọn èèyàn ti mọ̀ pé irọ́ ló ń pa ẹ lọ wo péèjì Sọláàtì Yorùbá gbogbo fídíò sẹ ní Sọláàtì Yorùbá ti debunk 2026 la wà náà ẹ wá ń àwọn mùsùlùmí anyway àwọn mùsùlùmí sì wà ní 1990 ọpọlọ wọn ti lọ ṣé àwọn tó sì bìlífù pé Kùránì ò ní jóná tó bá finá sí àwọn ọmọ àlè àwọn tó sì bìlífù pé tó bá sọyàn láàlá ẹni yẹn ọmọ yẹn máa kú wọn gọ̀ jù àwọn tó sì bìlífù pé àwọn gbọ́dọ̀ máa ṣèdè lárúbáwá làwọn máa sọnù sàárè tẹ́ bá ń wá àwọn àpọ̀dà àwọn mùsùlùmí ni they are so senseless àwọn tó bìlífù pé táwọn bá kú àwọn wèrè kan máa wá jí yín wọ́n á máa jí ya dìde o mọ́ rọ̀bùkà tani aláàrẹ mọ́ kìtàbùkà kí ni tírà rẹ mọ́ nàbíyùkà ẹ̀dẹ̀ kánú ìwé ni àwọn àpọ̀dà ṣẹ́yìn tó ti kú sọ̀rọ̀ tó bá ti kú ó máa jẹrà ni a máa reincarnate ni kò sí tẹ́ bá fẹ́ mọ̀ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tẹ́ bá ti fẹ́ sin àwọn òkú yín ẹ try kẹ́ ẹ ṣe ní bíi glass kẹ́ ẹ lè máa lọ wò wọ́n everyday kò sí nǹkan tó ń jẹ́ pé èèyàn kan àwọn tí wọ́n ní plane crash tí wọ́n rókù wọn kọ́ ok àwọn tí wọ́n dáná sun òkú wọn kọ́ ta ló fẹ́ wá bá wọn nù sáré
no matter how hard tẹ́ ń parí ẹ kàn forúkọ mi trend mo tiẹ̀ like bẹ́ẹ̀ yẹn forúkọ mi trend yẹn ẹ rí wípé mo wà relevant lẹ ṣe ń forúkọ mi trend báyẹn pé ó yá ẹ bá ti gbé tẹ́ bá ti lẹ fọ́tò ms bàbá sí i àwọn èèyàn máa wá o ọ̀bọ yẹn ògo ni o àwọn èrò máa yá wá o ẹ wá ń ṣe ẹ máa tanra yín ibi la máa wà gba àṣírí irọ́ yín ti tú kò síbi nǹkan táwa ń lọ ẹ ní láti dààmú ra yín if you know you are sure of yourself you are sure of your evidence then if you cannot come here then keep deceiving your people tó bá máa tó àkókò táwọn èèyàn bá máa nà yín lẹ́gba tó máa yaṣọ mọ́ yín lọ́rùn ibẹ̀ sí rí kan náà àwọn àfáà yín tó ti sọ pé ẹ̀yin ẹlẹ́bọ àjọjà ẹ má jẹ́ ká jà ọ̀rẹ́ ni wá ká má jà báwo ìgbà tẹ́ fẹ́ paná adẹ́bọrẹ́ ẹ ò sọ pé ọ̀rẹ́ ni wá ń gbà yẹn now many years after àwọn ọmọ àwọn ẹlẹ́bọ wá jáde wípé kíní irọ́ ni ẹ wá ń sọ pé àwọn ẹlẹ́bọ ẹ fẹ́ ọ̀rẹ́ ni yín kẹ́ má jà ẹ tí ì mọ mẹ̀mẹ̀ ẹ gbóhùn sókè jàre Mumsy Jamal Mumsy Jamal ṣe wà ń bẹ̀. mo fi àkáǹtì ìyàwó mi bá yín sọ̀rọ̀ ni ẹ kálẹ́ sà. ẹ kálẹ́. yes sà ọmọ kò ní bàjẹ́ fún yín o ms bàbá ọlọ́run mo máa ń gbádùn yín gan-an mo lè pa á fún yín o ọlọ́run inú mi dẹ̀ dùn gan pẹ̀lú ètò tẹ́ dálẹ̀ yìí ṣe ra àwọn pípù yẹn wọ́n máa ń tọ̀yàn jẹ gan o wọ́n máa tọ̀ mí jẹ o wàláì tí ò bá ṣe péjì yìí ni mo fi jára mi èmi tẹ́ pé ọmọ babaláwo ni mí ifá la kọ́ ifá tàdé kọ́ náà kò ṣe pé wọ́n ní ká máa ṣe búburú fọ́mọlà kejì wa kò ṣe pé wọ́n ní ká máa ṣàìdá fọ́mọlà kejì wa gbà tí mo dàgbà wọ́n turn brain mi wọ́n ní muslim nìkan lọ́nà èmi náà mo lọ gbé fásẹ́gbẹ́ kan mò ń kírun wákàtí 5 mi máa ń pè ní wákàtí 5 mi máa ń pè mo wá dẹni tó lọ ń ka quran tó lọ ń kọ́ quran wákàtí 5 mi máa ń pè máa ń gbàwẹ̀ máa ń yọ sàká ni bí àbí last year báyìí àbí ṣé last year náà ni last year tí mo rí page yín bá ti máa ń wọ page yín gbogbo quran yẹn quran fast quran 47 fast 4 òbí lọ́wọ́ àwọn àfà wọn rí dáhùn gidi béèrè mo ti decide lọ́kàn mi pé nǹkan táwọn people sọ yìí máa find out fúnra mi ṣé ń gbọ́ mi sà ms baba. mo wà pẹ̀lú everybody ń gbọ́ yín sà. so mo wá lọ àkùrán yẹn mo wá download ẹ̀ sórí fóònù mi mo máa ń kà ń gbé eléyìí ó ṣe ọlọ́run Elédùmarè lélẹ̀ even gan nínú Ifá gan kò síbi tí wọ́n ti ní kán máa lọ máa bẹ́yàn lórí àbí kán lọ máa pààyàn mo kì í mọ́ á ní tí mo bá tiẹ̀ máa fi Islam ilẹ̀ tí mi ní ṣe Islam mọ́ máa lọ wá àwọn àfáà tó yẹ pé onímọ̀ wọn ò ní rí ìbéèrè kan gidi kankan dáhùn fún yín agídí tó bá ti yá tó bá ti rí pé tí ń lọ àwọn onífun jù báyìí wọ́n máa sọ́dọ̀ agídí ni wọ́n máa change ẹ̀ fún yín ni wọ́n máa sọ di nǹkan míì ní kíníkan gẹ̀. mo kọ́kọ́ fún àfáà kan lẹ́kọ̀ọ́ mi báyìí mo fún ní Quran 47 fast 4 kò rí kankan sọ sí mo tún ní ẹ̀sọ́ mí ní Quran 14 fast 4 ẹ̀sọ́ mí ní ẹ̀fún mi wọn rí kankan wọn rí gbogbo àwọn Quran ẹ̀ torí èmi tẹ́ bá ti ń sọ máa ń wà live yín pẹ̀lú àkáǹtì tọ̀rọ̀ tèmi bọ̀tọ́lá pé tí máa fi àkáǹtì mi tí máa fi join yín live yín ẹ̀ kí n accept ló jẹ́ kí n lo àkáǹtì ìyàwó mi mo lè sọ fún ìyàwó mi èmi ò sọmọ tèmi ń jà máa o Ifá Kóredé ni wọ́n sọ Ifá Káyọ̀dé ni wọ́n sọ èmi Ifá Kóredé ni mo sọ ọmọ tèmi ọwọ́ àtàwọn fámìlì ẹ̀ lẹ sọ ọmọ ń jà máa èmi ò mọ̀ ń pa jà máa ìgbà tí mo bímọ mi ń pe babaláwo mi ń pe afá o babaláwo ló wá sọ ọmọ mi lórúkọ so ẹ̀yin lẹ́yìn bí tẹ́ ti mọ jà máa so mo kàn fi àkáǹtì mo kàn fi wá bá yín sọ̀rọ̀ so that bóyá ẹsẹ̀ máa accept inú mi dẹ̀ dùn torí mo ti máa. ṣe change orúkọ yẹn ọmọ yẹn ṣáṣé wọn pè ń jà máa mọ̀. kò ṣe mi ò ń pè ń jà máa ẹni tó bá pè ń jà máa gan máa ń change ẹ̀ fún wọn. jàmá máa ń jálé ni o. kí ló ń jẹ́ jàmá Ifá Kóredé lórúkọ ọmọ tèmi èmi ò sọmọ mi ń jàmá
Ọláìrẹ̀ tó ti ṣú gan ni second form mi tó ti kú ni ibi tí mo ti ṣe kó mọ oyin àádùn gbogbo ẹ̀ náà fi kọ́ ọmọ mi bọ́n ṣe ṣe kó mọ tèmi ọ̀dọ́ first daughter mi tẹ̀ ń wò lórí fóònù yìí mò ń ṣe Islam gbà yẹn bí 3 years ago àwọn Muslim ni mo pè táàtì mi gangan bá mi jà ń gbà yẹn pé kí ló dé kó pe àwọn babaláwo náà náà wọn ni kó má pa fami rárá o mi ní pé ọgbà tójú mi ti là mo ti rí gbogbo Quran yẹn mo ti rí pé ọmọ ogun lélẹ̀ o tọmọ gan bá lọ ké Quran gan ọmọ lè bẹ́ràn lórí o because ó máa believe pé kò ń ṣẹ̀ṣẹ̀ ni because èmi ń ṣe ọmọ ké Quran ó lọ ka Quran ó ń ṣe àáfà ṣé àtidọ̀tá náà Quran máa ń sọ bẹ́ẹ̀ ni ó máa padà ṣàìdánù. Quran máa ń sọ àwọn èèyàn ara ó máa ń sọ family di ọ̀tá ni because àwọn ṣẹ́rí gbogbo àwọn tó máa ń bu yẹn gbogbo àwọn tó máa ń bu gbogbo wọn lọ ẹbẹ̀ wò wọ́n mọ̀ tọ́ o wọ́n mọ̀ tọ́ ó yá ẹ má bínú o pé ọjọ́ mi pọ̀ o ó ní àfà kan ṣe ń gbọ́ aláàjì ni o tó ti lọ sí Mẹ́kà wọ́n á lọ bá aláàjì yẹn aláàjì báyìí mo rí àwọn nǹkan báyìí nínú Quran ṣé lóòótọ́ ni aláàjì ẹni rán ní kò rí bẹ́ẹ̀ aláàjì ṣe ok ẹjẹ́ àkàlẹ̀dè Yorùbá ṣé bí Yorùbá language lélẹ́yìí náà ogun lélẹ́yìí war lélẹ́yìí this is war náà àti yá tí mo lọ aláàjì yẹn fún aláàjì yẹn bá sọ fún mi pé má wọlé ọmọ tó ṣẹlẹ̀ sórí gbogbo ohun tó ń wo ìyàwó náà ti mọ̀ ti pẹ́ ṣùgbọ́n a lè sọ ó sọ pé kí ni kí n sọ fáwọn ẹlẹ́hà kí ni kí n sọ fáwọn ọmọ ilé kéwù àwọn tí mo ti ké tó ti kéwù lábẹ́ mi kí ni kí n sọ pé mo gbọ́ kí ni story tí mo fẹ́ sọ fún wọn ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ kò sí bí mo ti fẹ́ jáde ń bẹ̀ aláàjì yẹn sọ pé kí n má pariwo mọ́ nítorí inú pálọ̀ wọn mo ti lọ bá wọn wọ́n ní má pariwo mọ́ gbogbo ohun tó ń wo gbogbo ẹ̀ làá náà ti rí gbogbo akán àmọ̀túnmọ̀ ẹ̀ tẹ́lẹ̀ wàá náà ti rí má pariwo kí ni mo fẹ́ sọ fáwọn ẹlẹ́hà gbogbo ìyàwó mẹ́rin ni àfáà yẹn aláàjì yẹn lẹ́fẹ̀ẹ́ gbogbo wọn ló borí ó ní kí ni kí n sọ fáwọn ẹlẹ́hà ṣé kí ni kán lọ sí jẹ́lì bàbá orí wọn dànù ibo ni kí ni mo fẹ́ sọ pé mo kà kí ni mo fẹ́ sọ pé mo gbọ́ so ṣé rí gbogbo àwọn pípù yẹn wọ́n kàn ń tàn wá jẹ àṣeyàn kàn fi kúrà inú mi dẹ̀ sì wá dùn ayé ti lajú sí gbogbo nǹkan translator ti wà kò sí pé èèyàn kan wá ènìyàn kan mọ́ ṣé rí mo wo péjì kinní kan wọ́n ní kẹ́ wá sí debate wọn ms baba mo fẹ́ kẹ́ lọ sí debate àwọn pípù yẹn mo fẹ́ kẹ́yìn àti bóyá ọlọ́ba bóyá ìmẹ́ta. mo inú lọ bẹ̀ wọ́n bọ́lẹ̀ ń bẹ̀. ṣe mọ reason tí mo sọ bẹ́ẹ̀ sà ẹ má bínú.